ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì sí àwọn ará Éfésù orí 3. Ó ránṣẹ́ ọ̀run rà fún mi ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè rà fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀. Rí èmi ọ̀nì rè kéré jùlọ nínú dédé àwọn ènìyàn mímọ́. Rà fún oore ọ̀fẹ́ ìhùn láti wàásù àwàmárìdì ọ̀rọ̀ Kristi Jésù Olódùmarè ẹni rí ọmọ kèfèrí àti láti mú kí dédé ènìyàn rí ń rí iṣẹ́ òrìjú ohun jìnlẹ̀ náà jásí ìyẹn rà títẹ́jú rẹ̀ láti ayébáyé nínú Ọlọ́run Olódùmarè ọ̀nì rè dádédé run nípa Kristi Jésù Olódùmarè ẹni. A lè fu ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọgbọ́n Ọlọ́run Olódùmarè ẹni hàn nísẹ̀yìn rí ọ̀wọ́n òjòyè àtọ̀wọn alágbára nínú ọ̀wọ́n ọ̀run nípasẹ̀ ìjọ Ọlọ́run Olódùmarè gẹ́gẹ́ bí ó pinnu àtayébáyé rohun ti pinnu nínú Kristi Jésù Olódùmarè ẹni. Nínú ọ̀ni rí àwa náà gboyà àti ọ̀nà pẹ̀lú ugbẹ́kẹ̀lé nípa ìgbàgbọ́ ẹni nínú rẹ̀. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.